Listen to your zodiac signs daily predictions for today, Tuesday, April 1st, 2025. Mo kí gbogbo ojú tó ń wò mí wípé ẹ káàbọ̀ sínú oṣù tuntun, oṣù kẹrin, April. Oṣù ayọ̀, oṣù dùnnú, oṣù gbẹgẹ, oṣù fọkànbalẹ̀ ló máa jẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣe bò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣe bọ̀ Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday, April 1st, ọdún 2025 tí a wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti follow kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi dédé lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kọranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ó ṣeéṣe kí ẹ fẹ́ busy díẹ̀ lọ́jọ́ tòní látàrí ìrìn àjò tó máa jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ tí yẹn sì máa bí oore fún yín púpọ̀ tẹ́ sì máa gbé gbámú. Kódà àwọn tó ṣe ń pẹjọ́ ń ṣiṣẹ́ ó ṣeéṣe kí wọ́n fẹ́ lára àṣeyọrí yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni reputation yín ó máa improve dáadáa láàyè iṣẹ́. Ẹ má jẹ́ má fanfànfà pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní kó má ba ṣàkóbá fún relationship yín o. Lè ní ẹ kíyèsára, ẹ má kówó lé nǹkan kan lórí lọ́jọ́ tòní pé ẹ̀yin invest lórí nǹkan kan kò dára. Kẹ́sì tún má ṣe sọ ọ̀rọ̀ èyí tó ṣe pé ó lè bí ìṣù láàrin ẹ̀yin àtẹnìyàn. Ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ wà determine, bẹ́ẹ̀ sì lẹ́tún lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore, kò sí wàhálà. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí color light green sì jẹ́ color èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Ó ṣeéṣe kí ẹ rí ènìyàn kan lọ́jọ́ tòní tẹ́ máa lè gbára lé tó ṣe pé àwọn nǹkan tẹ́ni náà máa ṣe fún yín á dàbí ìgbà pé àwọn nǹkan tẹ́yin kan ti ń fẹ́ látọ̀dọ̀ èèyàn látijọ́ mẹ́ta ni, tó ṣe pé àwọn nǹkan tẹ́ nídìí lásìkò yìí gangan láti mójútó àwọn situation tó ń bá yín fínra lásìkò yìí. Ẹ wá mú sùúrù lò kí ẹ ní ìfaradà kẹ́sì tí akitiyan pẹ̀lú ọpọlọ pípé. Ìyẹn máa wọ̀nyí lọ́wọ́ púpọ̀ láàyè iṣẹ́ yín láti ṣàṣeyọrí. Ṣáájú kẹ́ tó wá jáde lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ béèrè lọ́wọ́ àwọn tó ṣe pé wọ́n jágbàgbà nílé yín, bóyá ìyá àbí bàbá àbáwọn ẹ̀gbọ́n, kí wọ́n ṣe ìwúre fún yín, kó ṣe prayer fún yín lọ́jọ́ tòní. Ìyẹn máa jẹ́ kọ́jọ́ tòní dára. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Àwọn ọ̀rọ̀ sísọ yín lọ́jọ́ tòní bẹ́ẹ̀ bá ṣe mọ̀rọ̀ sọ sí àwọn èèyàn lọ́wọ́ púpọ̀ láwùjọ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ máa busy púpọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ má ṣe lẹ́ǹpin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ ṣe nǹkan lẹ́yọ ẹyọ kẹ́ lè tètè ṣàṣeyọrí lórí ẹ̀. Lẹ́ni sí rè ènìyàn kan tí ẹ ti ń ríra látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí wọ́n fẹ́ sọ ìríra yín àbí ìbáṣepọ̀ yín kó fẹ́ di tó ṣe pé ó máa ní ọwọ́ ìfẹ́ nínú. Ó ṣeé ṣe kíre wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n àwọn kan tẹ́ máa náwó lé lórí lẹ́ni náà lè pọ̀. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe nǹkan yín létòlétò kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́ni dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní máa dára púpọ̀. Ó ṣeéṣe kí ẹ fẹ́ wòye sí àwọn ìyípòpadà kọ̀ọ̀kan tó ti ń wáyé nínú ìgbésí ayé yín látijọ́ mẹ́ta. Kẹ́ tún fẹ́ fi èyí kẹ́ tún fẹ́ fi appreciate àwọn tó súnmọ́ yín bí ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí. Àwọn èròǹgbà rere tí ẹ bá ní ó máa yanjú gbogbo nǹkan tó dàbí negativity tó wà lọ́kàn yín pátápátá kúrò. Lénìí tẹ́ bá ń fèsì àwọn financial issue díẹ̀díẹ̀, ẹ béèrè àmọ̀ràn látọ̀dọ̀ èèyàn tí ó dàbí àgbà sí yín tó ṣe pé wọ́n lóye tí wọ́n lọ́gbọ́n jù yín lọ, látàrí pé wọ́n á là yín lóye lórí bẹ́ ṣe fẹ́ manage owó dáadáa lénìí kẹ́ pàṣírí mọ́ lórí àwọn nǹkan àkọ́kọ́ yín kó lè já sáyọ̀ kó já síre. Ẹ wá àkókò láti fi ṣe prayer lénìí kẹ́ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ọ̀sán sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22.
ìdùnnú àtayọ̀ ọgbà yín ká lọ́jọ́ tòní o látàrí ń pè ń tẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ tẹ jẹ́ iṣẹ́ ṣiṣẹ́ àbí businessmen máa ríre dáadáa láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ wòye iṣẹ́ àwọn tó ṣe pé wọ́n jẹ́ competition tí ó ṣe pé wọ́n lè fẹ́ ṣe àwọn nǹkan tó máa affect reputation yín díẹ̀ kẹ̀kí ìsara. Bẹ́ẹ̀ sì ni ó ṣe kí ọ̀pọ̀ yín kẹfẹ́ gbé àwọn ìgbésẹ̀ tó lágbára díẹ̀ lọ́jọ́ tòní tó sì ṣe kókó tí yẹn sì lè fẹ́ jẹ́ kí ọkàn yín pòrúurú tàbí kẹ́ wà stress. Ó wá ṣe kí ọ̀rọ̀ owó kó fẹ́ fa pọ́ọ̀sì lórí àwọn kankan tí ẹ ti ń ṣiṣẹ́ lé lórí láti má jẹ́ kí ó yanjú díẹ̀, ṣùgbọ́n kí ẹ ní ìrètí pé gbogbo kan máa dára, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, kí ẹ sì fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn èèyàn lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ẹ jìnnà sí fàǹfà pátápátá pẹ̀lú àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí lè ní o tówó ṣeé ṣe kí nǹkan náà kó fẹ́ rí bákan, ó fẹ́ dín pé wọ́n lè fẹ́ gba ẹ̀jẹ̀ lára yín lọ́jọ́ tòní kẹ́kí sára. Àwọn áwọ̀ tó fẹ́ wáyé lọ́jọ́ tòní ó lè jẹ́ èyí tí ò tiẹ̀ wulẹ̀ necessary, ṣùgbọ́n ó ṣeé ṣe kó lágbára díẹ̀. Ẹ mọ́kàn balẹ̀ pátápátá kí ẹ gbà láfíà láàyè. Bẹ́ẹ̀ sì ni kí ẹ gbìyànjú agbára yín láti rí dájú pé ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín tún dánmọ́rán dáadáa. Ẹ̀yin tẹ́ wá jẹ́ olóyún náà, ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, ẹ jìnnà sáwọn tó ń mugbó pátápátá tàbí ibi tó bá ti ń mugbó kí smoke yẹn má bàa fẹ́ ti oyún inú lénìí. Kẹ́ wòye sí àwọn kan tuntun tẹ́ tún lè lò lórí iṣẹ́ yín láti ní ìdàgbàsókè láti rí ṣe dáadáa lénìí. Ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe ìwúre kọ́lọ́ ń gbé yín borí àwọn ọ̀tá lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ má gbọ́ àwọn èèyàn yé dáadáa lénìí tàbí káwọn èèyàn má gbọ́ yín yé dáadáa, ṣùgbọ́n kẹ́ gbìyànjú láti express ara yín dáadáa láláì jẹ́ pé ẹ ń fi doubting kankan sí rárá. Lénìí ẹ gbọ́dọ̀ lẹ́yìn criticize ẹnikẹ́ni kó má bàa fa issue láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín. Lénìí ó dára púpọ̀ kí ẹ mọ̀ nǹkan tẹ́ ń sọ, kẹ́ ronú jinlẹ̀ dáadáa nípa nǹkan tẹ́ máa sọ ṣáájú kẹ́ tó sọ jáde. Bẹ́ẹ̀ sì ni láti rí dájú pé gbogbo nǹkan tó dàbí negativity àbáwọn nǹkan tó dàbí issue pátápátá ó kò lọ́nà. Ẹ gbìyànjú láti ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pẹ̀lú àwọn àtìlẹ́yìn olólùfẹ́ yín àti ọ̀rẹ́ yín. Ó ṣeé ṣe kí business yín kí ó tún dára lọ́jọ́ tòní, kí ẹ ríre gbámú. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá fẹ́ gbé ìgbésẹ̀ tuntun lọ́jọ́ tòní, ẹ̀yin fúnra yín ni kí ẹ dá ronú nípa rẹ̀. Pàápàá tẹ́ bá fẹ́ invest lórí nǹkan kan, ẹ wòye sí fúnra yín lọ́tùn lósì. Ẹ má wulẹ̀ ní ẹ̀ ń béèrè àmọ̀ràn látọ̀dọ̀ ẹnikẹ́ni kó má bàa ṣàkóbá fún yín. Lénìí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ rẹra yín lẹ̀. Deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní jọ́jọ́ tó dára púpọ̀ ní ààyè ti olólùfẹ́. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ ṣalábàápàdé ènìyàn kan tó ṣe pé ẹ máa dìjọ sọ ọ̀rọ̀ tọ́rọ̀ náà máa jẹ́ ọ̀rọ̀ tó máa wà máa short bákan. Ìbáṣepọ̀ ẹ̀yin àtẹni ó ṣeé ṣe kó má kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ti ìfẹ́ kókó jẹ́ ọ̀rẹ́ lásán, ṣùgbọ́n tẹ́ bá fún lákòókò díẹ̀ sí ìbáṣepọ̀ yín máa tún bẹ̀rẹ̀ sí ní ìdàgbàsókè díẹ̀díẹ̀ tá fẹ́ máa wọnú ara díẹ̀. Lénìí kẹ́ má ṣe lose focus láàyè iṣẹ́ yín rárá o. Kẹ́ rí dájú pé ẹ sì tẹpá mọ́ṣẹ́ ju bó ṣe wáyé lọ náà. Kẹ́ sì gbìyànjú láti create àkókò láti fi relax, láti fi enjoy ara yín. Lénìí rínrín ẹ̀rín músẹ́ ó máa ràn yín lọ́wọ́ láti clear gbogbo nǹkan tó dàbí ìpòrúurú ọkàn kúrò lọ́kàn yín. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tó ṣe pé ẹ ti yá owó kan tẹ́lẹ̀, ó ṣeé ṣe kí ẹ fẹ́ face àwọn challenges díẹ̀ láti rí àwọn owó náà san padà lọ́jọ́ tòní. Ẹ rẹra yín lẹ̀ kí báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ẹ ṣe àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Light pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, tí stress bá pọ̀ jù fún yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó fẹ́ ṣàkóbá díẹ̀ fún ìlera ara yín. Múùdù yín lè rí bákan lọ́jọ́ tòní tí yẹn sì lè fẹ́ fa issue láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín. Àwọn frustration tó ń wáyé lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó ṣe pé látara àwọn stress tẹ́ ti go through láti jọ́ mẹ́ta, bóyá òun ló ń bi lọ́jọ́ tòní sí rèé. Kẹ́ gbìyànjú láti mú ọkàn balẹ̀, kí ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín, kí ẹ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó sọ̀rọ̀. Pàápàá tẹ́ bá notice pé ẹ fẹ́ sọ̀rọ̀ tó ṣe pé ó máa harsh mọ́yàn, kẹ́ kíyèsára, ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róre gbámú. Ẹ free mind yín kẹ́ jẹ́ kára yín yá gágá. Tíyàn bá sì ṣẹ̀yìn lé nìyẹn má jẹ́ kó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì. Aago 1 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín
láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ royal blue rárá, látàrí pé royal blue colour jẹ́ colour tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ ìròpé eléroko Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ọ̀pọ̀ yín ó ṣeéṣe kẹ́ wà frustrated tàbí ká ìbàlẹ̀ ọkàn fẹ́ wáyé látàrí àwọn nǹkan kéékèèké lọ́jọ́ tòní tẹ́yìn gan ò lè tọ́ka sí pé nǹkan báyìí ló fà á. Ọjọ́ tòní gbogbo feelings ẹ bá ń feel lé ní ẹ mọ̀ pé gbogbo ẹ máa tó kẹ́sẹ̀ ńlẹ̀, solution ni kókó kí ẹ wálé lórí. Ó ṣeéṣe kí ẹ ní connection kan tó máa jọmọ́ ti ìfẹ́, ṣùgbọ́n kẹ́kẹ́ sára tẹ bá pàdé èèyàn lénìí, ẹ má sáré máa sọ àwọn ọ̀rọ̀ yín fún wọn. Kẹ́kẹ́ sára kẹ́ sì jẹ́ kó tó àkókò díẹ̀ kẹ́ ti jọ wọnú ara dáadáa ṣáájú kẹ́ tó máa ṣàlàyé nǹkan nípa yín fún wọn. Lénìí sí rèé, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ, ẹ má kanra mẹ́nikẹ́ni rárá, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí colour sapphire blue sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ọ̀pọ̀ yín máa rí ìdùnnú àtayọ̀ lọ́jọ́ tòní látàrí pé ẹ máa ráṣeyọrí ṣe lórí ọ̀pọ̀ nǹkan tí ẹ bá ń dáwọ́lé. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí responsibility yín wá pọ̀ púpọ̀ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, ẹ má dá sáwọn ọ̀rọ̀ tó ṣe é pé lè bí iṣu àbí ìjà láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín. Lénìí ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kó ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Light blue jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kìí ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lọ́jọ́ tòní ẹ máa enjoy ara yín púpọ̀, ẹ máa rí àkókò láti fi relax. Ó dára kí ẹ báwọn èèyàn ṣe, ìyẹn máa bí ìdùnnú àtayọ̀ fún yín. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá lè wòye sí àwọn idea tuntun tí ẹ tún lè lò láàyè iṣẹ́ yín, á bí ire gbogbo fún yín, á bí ire owó fún yín. Bẹ́ẹ̀ sì lẹ máa wà creative dáadáa lénìí. Ẹ wá báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Yellow jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033889161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.